a kú dédé àsìkò yìí o, a kú iṣẹ́ yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ kẹfà ọjọ́bọ̀ nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀kẹwàá Godswill Akpabio àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè yìí Tajudeen Abbas bí wọ́n ṣe yan àwọn ènìyàn sí àwọn ipò èyí tó ṣí sílẹ̀ láwọn ilé aṣòfin àgbà méjèèjì ọ̀hún èyí tó ti dá rògbòdìyàn sílẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Ní báyìí ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí Abdullahi Adamu àti akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC Iyọlá Omiṣore o, àwọn ni wọ́n tẹ ọkọ̀ létí lánàá tí í ṣe ọjọ́rú láti lọ ṣe ẹ̀lẹ́bẹ̀mú sí ààrẹ àti láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ààrẹ eléyìí tó wà ní ìlú Àbújá o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún èyí tó ti ń dá fàákàjà sílẹ̀ lórí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n yàn èyí tí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún Adamu tó ń sọ wípé Akpabio àti Abbas wọn ò ní ẹ̀tọ́ kankan bó ti wù kó kéré mọ́tò láti yan àwọn ènìyàn sípò láì ṣe wípé wọ́n kàn sí òun, èyí tó sì jẹ́ pé àwọn ènìyàn ń gbé ìgbésẹ̀ náà pẹ̀lú òwe tó sọ wípé bá a bá fúnni ní àgbò à ń jọwọ́ ògúnlẹ̀ ni. Bákan náà lára àwọn ìgbìmọ̀ amúṣẹ́yàwó nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ti ń sọ fún alága ọ̀hún wípé kó jẹ́ kí àwọn aṣòfin ọ̀hún ráyè láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní ìbámu pẹ̀lú ìlànà sí ohun tó ń lọ nínú ilé aṣòfin náà. Adamu àti Omiṣore àwọn ni wọ́n balẹ̀ gùdẹ̀ sílùú Àbújá lánàá ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ó kù ìṣẹ́jú díẹ̀ kó lù tí wọ́n sì gbà wọ́n wọlé láti lọ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ́fíìsì rẹ̀. Ọ̀rọ̀ àmọ̀ràn tó ń ti ẹ̀bẹ̀ ló ti lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé yèyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà, bàbá fi ọ̀tún bá ọmọ wí a ó fi òsì fàmọ́ra ni wípé kó dákun dábọ̀ kó ṣíjú àánú wò Máàzí Nnamdi Kanu èyí tó jẹ́ olórí àwọn IPOB tó ń béèrè fún ìdásílẹ̀ olómìnira Biafra. Ní báyìí wọ́n ti ní kí Bọ́lá Ahmed Tinubu dákúndábọ̀ kó ro ti wàhálà àwọn rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí èyí tó ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọjà àti ètò ọrọ̀ ajé agbègbè ọ̀hún àti àwọn ìpínlẹ̀ náà kó doríkodò bí àdán wípé kó ṣíjànú wo Nnamdi Kanu láti dá a sílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n èyí tó ti wà láti bí ọdún 2 ó lé báyìí, èyí tí ètò ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari tí wọ́n ti fi ọwọ́ òfin mú láti orílẹ̀-èdè Kẹ́yà padà sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó ń dami àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ẹni tó pè fún ẹ̀bẹ̀ ọ̀hún tó ní kí wọ́n dákun dábọ̀ fojú àánú wo Nnamdi Kanu òun ní ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ àwọn ọmọ ẹ̀yà Ìgbò ní orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀hánwùsì Ndigbo eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀mọ̀wé Emmanuel Nwanyanwu òun ló pè tó sì pè àti ẹ̀bẹ̀ wípé kí Bọ́lá Ahmed Tinubu kó dákúndábọ̀ kó fojú àánú wo Nnamdi Kanu kó ṣí sílẹ̀. Nwanyanwu èyí tó sọ̀rọ̀ ọ̀hún nílùú Èkó lánàá lásìkò tó ń ṣe àwọn ẹ̀lẹ́mbẹ̀wò sí àwọn ìpínlẹ̀ eléyìí tó wà ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí, èyí tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé òun bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó dákúndábọ̀ kó bá wọn ṣí Nnamdi Kanu sílẹ̀ kálàáfíà kó lè jọba lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí. Àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo ni wọ́n ti sí àwọn ará ìlú ní gbẹ́rẹ́ ìpàkọ́ báyìí lórí ìròyìn kan eléyìí tí àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà NEMA tí wọ́n ti jáde lánàá wípé àwọn ìpínlẹ̀ 14 tó ń ti àwọn agbègbè bíi 29 ni ó ṣeé ṣe kí àgbàrá òjò
omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù kí ó dà láàmú nínú oṣù keje ọdún tá a wà yìí látàrí òjò ńlá eléyìí tó sì máa rọ̀ sí o. Gẹ́gẹ́ bí gbẹ́rẹ́ ìpàkọ́ ọ̀hún èyí tí wọ́n sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti àwọn ìpínlẹ̀ náà, èyí tó fà á kí àwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ fún gbogbo àwọn ènìyàn ọ̀hún tí ọ̀rọ̀ kàn tó fi máa àwọn ìpínlẹ̀ àti agbègbè tí ọ̀rọ̀ ọ̀hún kàn wípé kí wọ́n wà ní ojú alákànfí sọ́rí o, wípé ìbá dára púpọ̀ kí àwọn ènìyàn ọ̀hún kí wọ́n kó kúrò láwọn agbègbè tí wọ́n mẹ́nubà náà síwájú kí òjò ńlá ọ̀hún tó rọ̀ eléyìí tó lè fa wàhálà ọ̀hún lásìgbò. Wọ́n ní ọ̀rọ̀ èyí tó jẹ́ pé ó le gan o èyí tí NEMA gbé jáde, wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rírú o. Ní báyìí àwọn ìpínlẹ̀ bíi 14 ọ̀hún èyí tí àjọ NEMA mẹ́nubà látọwọ́ ẹni tó jẹ́ olùdarí àti àyẹ̀wò ohun gbogbo èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ibrahim Farinlóye, èyí tó ní wọ́n ti ọ̀rọ̀ ń jáde o láti olùléṣẹ́ ọ̀hún èyí tó wà nílùú Àbújá tí wọ́n tarí rẹ̀ sí ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ yòókù. Ibrahim Farinlóye kò ṣàìmẹ́nubà díẹ̀ nínú àwọn ìpínlẹ̀ 14 ọ̀hún bíi ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Kaduna, Akwa Ibom, ìpínlẹ̀ Zamfara, ìpínlẹ̀ Niger tó fi mọ́ ìpínlẹ̀ Kwara àti àwọn ìtókù tó fi pé 14. Wọ́n ní àwọn ènìyàn tọ́rọ̀ kọ̀ kí wọ́n tètè kúrò láwọn agbègbè ọ̀hún síwájú òjò ńlá èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó rọ̀ nínú oṣù keje. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn ò ní fọwọ́ yẹgẹrẹ mú ẹnikẹ́ni yòówù tó bá kọtí ọ̀gbọ̀nyìn o sí mímáa ta ọjà lójú pópó àbí nínú súnkẹrẹ fàkẹrẹ, èyí tí wọ́n sọ wípé ó ti di lemọ́lemọ́ báyìí pàápàá jù lórí afárá kẹta èyí tó wà nílùú Èkó àti afárá kan tí wọ́n pè ní Èkó bíríìjì, pẹ̀lú bí àwọn ènìyàn bí wọ́n ṣe pọ̀ lọ́pọ̀ yanturu láwọn afárá náà tí wọ́n sì ń ṣe ẹ̀dúnàádúrà títà rírà tiwọn nínú ojú afárá ọ̀hún àti nínú súnkẹrẹ fàkẹrẹ. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde látọwọ́ akọ̀wé àgbà ẹ̀ka ilé ìtórí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkó Gàjí Ọmọbọ́lájì, èyí tó gbé jáde lórúkọ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, ó ní ìdúró sí ìbẹ̀rù sí o. Babájídé Sanwó-Olú ti ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ti ní ìgbésẹ̀ yóò bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú àwọn ẹ̀ka eléyìí tó ń fọwọ́ ṣìkò òfin mú àwọn kọ̀lọ̀sí elétí ikún o, wípé ẹnikẹ́ni yòówù tó bá ti tàpá sí òfin yìí wọn yóò gbé lọ sílé ẹjọ́ alágbèrìn tá a mọ̀ sí mobile court pẹ̀lú ìdájọ́ àti owó ìtanràn. Wọ́n ní báyìí kí ekulé gbọ́ kó sọ fún toko, kẹ́ni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ o, wípé títa ọjà ní ojú pópó láwọn igun 4 tó gbé ìpínlẹ̀ Èkó dúró, ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti lòdì sí, ó sì ti wà nínú òfin báyìí wípé ẹni tí wọ́n bá mú o wọn yóò fi ojú rẹ̀ winá òfin ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè yìí Aare Tinubu Elias tí gbogbo ènìyàn mọ̀ sí Skibi, òun ló ti sọ̀rọ̀ jáde ò wípé Àṣàkẹ́ tí gbogbo èèyàn mọ̀ tó ń kọrin takasùfé Ọlọ́ládèmí Àṣàkẹ́ wípé ọmọlẹ́yìn òun ni tẹ́lẹ̀ tí máa ń jó fún òun lórí àpèrè tí òun bá ń kọrin o láwọn ibùdó orin gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò yà òun lẹ́nu láti rí Àṣàkẹ́ pẹ̀lú bó ṣe ń ṣe dáadáa o lágbolé orin takasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí wípé ó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ àti ìwà rẹ̀ wípé lákọ̀ọ́kọ́ Àṣàkẹ́ jẹ́ ènìyàn kan èyí tó fẹ́ràn tó sì kúndùn ijó jíjó. Wọ́n ní bí wọ́n bá lu agolo létí Àṣàkẹ́ ijó ni ó máa jó sí. Wọ́n ní kódà bí ẹyẹ ṣákùrọ̀ tàbí ẹyẹ àdàbà bá ń sọ̀rọ̀ nínú igbó báyìí Àṣàkẹ́ yóò sì máa jó sí o látàrí ẹ̀bùn tí Ọlọ́run bá tó bùn lórí ijó jíjó. Àṣàkẹ́ ọ̀hún èyí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ èyí tí Skibi sọ wípé Àṣàkẹ́ ti ń jó láti ìgbà tó ti wà nílé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èyí tó wà nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni Àṣàkẹ́ ti ń jó. Skibi sọ wípé lásìkò eléyìí tí Àṣàkẹ́ ṣì wà nílé ìwé ọ̀hún ọ̀dọ̀ òun ní sùn ní jí o, àwọn sì jọ máa lọ sí òde eré ni tó sì máa ń ṣe dáadáa o. Lákòótán ó ní ènìyàn kò gbọ́dọ̀ rórá rẹ̀ pin, inú òun dùn pẹ̀lú bí Àṣàkẹ́ bó ṣe ń ṣe dáadáa o. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ Thursday. Ẹ wò ó títí di ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín.
ire àtayọ̀ la ó fi pàdé o. Ẹ ṣeun gan o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.